bí business tó bá jẹ́ òwò, kí wá ní shares àti stock. Ẹ̀yin èèyàn wa, bí ọ̀rọ̀ Yorùbá fún business tó bá jẹ́ òwò, ọ̀rọ̀ Yorùbá fún business tó jẹ́ òwò, kí wá ní ọ̀rọ̀ Yorùbá fún shares, kí dẹ̀ tún ní ọ̀rọ̀ Yorùbá fún stock. Shares àti stock wọ́n máa ń rà ní, ó dẹ̀ èlé máa ń wà lórí ẹ̀, tó jẹ́ pé téèyàn máa rí, ó lè lọlẹ̀, ó dẹ̀ lè lọ sí òkè. Ṣùgbọ́n kí ni ọ̀rọ̀ Yorùbá fún shares àti stock? Ṣé a tiẹ̀ ní ọ̀rọ̀ Yorùbá fún rárá, àbí a ò ní? Tá a bá ní, kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Kí ni ẹ̀yin mọ̀ tí wọ́n ń pè wọ́n ní èdè Yorùbá? Bí ẹ bá mọ̀, ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí, kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì wa, ẹ bá wa taari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, kí àwọn náà lè darapọ̀ mọ́ wa, ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa, ká jọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun, a dúpẹ́. Ó dìgbà kan náà.